Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. mo ṣe àdéhùn fún yín ní orí ètò tá a ṣe gbẹ̀yìn lórí ìkànnì yìí wípé mo fẹ́ mú àwọn àlàkalẹ̀ ètò èyí tí wọ́n ti là kalẹ̀ gẹ́gẹ́ bí ara ètò ayẹyẹ ìwúyè fún Aláàfin tuntun Ọba Bímbọ́lá Akeem Ọ̀wádé Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́. Ṣé gbàgbé ṣe rántí wípé ọjọ́ 5 oṣù kẹrin ọdún tá a wà yìí òun náà ni ọjọ́ ayẹyẹ ìwúyè fún Aláàfin tuntun léyìí tí gbogbo àwọn ọmọ ìlú Ọ̀yọ́ pátá káàkiri àgbáláyé tí wọ́n ti péjú tí wọ́n ti péṣẹ̀ kódà àti àwọn tí wọ́n sọmọ ìlú Ọ̀yọ́ gan tí wọ́n jẹ́ ọmọ Yorùbá káàkiri àgbáláyé ara wọn tí wọ́n jẹ́ pé wọn kì í ṣe ọmọ Yorùbá wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ọmọ orílẹ̀-èdè míì ni wọ́n ṣùgbọ́n tí wọ́n ti ń ṣèlérí wípé àwọn máa wà láti wá wo ayẹyẹ ìwúyè fún Aláàfin tuntun lọ́jọ́ 5 oṣù kẹrin ọdún tá a wà yìí. Kí wá ní àwọn ètò tí àwọn ìgbìmọ̀ elétò tí wọ́n ń ṣe kò kárí ètò ayẹyẹ yẹn kí ni àwọn ètò tí wọ́n ti là kalẹ̀ láti fi ṣe ayẹyẹ ìwúyè yẹn ẹ jẹ́ kí n mú wá fún yín kí a jọ gbọ́. Mo sọ lórí ètò tí mo ṣe gbẹ̀yìn ní orí ìkànnì yìí wípé ọjọ́ 11 òun ni wọ́n là kalẹ̀ láti fi ṣe ayẹyẹ yẹn. Àwọn ètò wo wá ní àwọn ọjọ́ 11 yẹn tí ó kó sínú òun ni mo fẹ́ mú wá fún yín lórí ètò fún tèmi tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ jẹ́ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Bákan náà lórí ètò a mẹ́nubà ọ̀rọ̀ aáwọ̀ ìtànsí láàrin ọba Olúwo ti Ilẹ̀ Ìwó àti ọba Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. A mẹ́nubà mo rí mẹ́sẹ̀jì kan wọ́n fi ṣọwọ́ sí mi ẹnìyẹn ní gẹ́gẹ́ bí ìwòye àti èrò tòun lórí ohun tó fa áwọ̀ ìtànsí láàrin kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àti Olúwo tilẹ̀ Ìwó wọ́n fi ṣọwọ́ sí mi màá sì mú wá fún yín tí ẹ̀yin náà gbọ́ àti èrò ìwòye àwọn èèyàn a mú update a mú wá fún yín lórí rẹ̀. Ṣùgbọ́n kí n tó mọ yànnàná àwọn kókó tí a fẹ́ mẹ́nubà yìí ẹ jẹ́ kí n mú message àwọn èèyàn tí wọ́n ti fi ń ṣọwọ́ sí wa gẹ́gẹ́ bí congratulatory message tí àwọn èèyàn tí wọ́n fi ń ṣọwọ́ sí wa ìyẹn àwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí láti fi kí kábíyèsí Aláàfin tuntun fún ti ayẹyẹ ìwúyè eléyìí tí ó ń bọ̀ lójú ọ̀nà lọ́jọ́ 5 oṣù kẹrin ọdún tá a wà yìí. Lára àwọn tí wọ́n ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí wa pé ká bá wọn kí kábíyèsí Aláàfin tuntun láti rí Aláàjà Mistura Àríkẹ́ Rájí tí wọ́n jẹ́ ìyá àdínì ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àwọn kí kábíyèsí o ìyẹn ikú bàbá yèyé Ọba Bímbọ́lá Akeem Ọ̀wádé Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́. Bákan náà Mr. Mikael Sanusi àwọn náà fi mẹ́sẹ̀jì ṣọwọ́ sí wa wọ́n ní ká bá wọn kí kábíyèsí àti gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ pátá. Mr. Azeez Olúmúyìwá àwọn náà fi mẹ́sẹ̀jì ṣọwọ́ sí wa wọ́n ní ká bá wọn kí kábíyèsí dáadáa o. Mrs. Debbie Akínyẹlé àwọn náà ní àwọn kí kábíyèsí Aláàfin tuntun Ẹlẹ́wùẹ̀tù pé wọ́n kú oríire o. Mr. Wasiu Abídèmí Adétóyè àwọn náà ní ká bá wọn kí kábíyèsí àti àwọn ènìyàn ìlú Ọ̀yọ́ pátápátá. Mr. Tony Akínwùmí wọ́n ní àwọn kí kábíyèsí o àti gbogbo àwọn ọmọ ọba pátá nílùú Ọ̀yọ́ tó fi mọ́ gbogbo ọmọ bíbí ìlú Ọ̀yọ́. Mr. Olúsànyà àbí Mrs. Olúsànyà
Rámọ́tàláì àwọn náà ní àwọn kí kábíyèsí o ọba aláàfin Ọ̀wọ̀ Adékínní pé wọ́n kú oríire o pé wọ́n kú àjàlá. Mr. Sikiru Bello àwọn náà sọwọ́ sí wa wọ́n ní ká bá wọn kí kábíyèsí dáadáa o. Ẹniọlá wọ̀n gẹ́gẹ́ bí wọ́n ti fi sọwọ́ sí wa nìyẹn wọ́n ní Ẹniọlá wọ̀n wọ́n láwọn kí kábíyèsí aláàfin tuntun. Mrs. Kiss Precious àwọn náà ní àwọn kí kábíyèsí dáadáa o. Mr. Josiah Adeleke àwọn náà ní àwọn kí kábíyèsí pé wọ́n kú oríire o wọ́n sì kú múra sílẹ̀ fún ti ayẹyẹ ìgbádé àti ìgbọ́pọ̀ àṣẹ. Mrs. Margaret Alonge àwọn náà sọwọ́ sí wa wọ́n fi mẹ́sẹ̀gì sọwọ́ sí wa wọ́n ní àwọn kí kábíyèsí dáadáa pé wọ́n kú oríire o pé ìdùnnú àti ayọ̀ àlàáfíà ni wọ́n fi lo orí ìtẹ́ náà. Mr. Ayọ̀délé bí wọ́n ti kọ nìyẹn wọ́n ní àwọn náà kí kábíyèsí kú oríire o. Mrs. Falilat Ìpayè àwọn náà kí kábíyèsí pé wọ́n kú oríire o wọ́n sì kú ìmúrasílẹ̀ fún ti ayẹyẹ ìwúyè. Mrs. Florence Fagbemi àwọn náà kí kábíyèsí dáadáa pé wọ́n kú oríire wọ́n sì kú ìmúrasílẹ̀ fún ti ayẹyẹ ìgbádé gẹ́gẹ́ bí aláàfin ìkẹrìndínláàádọ́ta 46th aláàfin of Ọ̀yọ́ pé wọ́n kú oríire o pé ọba Èdùmàrè yóò bá wọn pé lórí ìtẹ́ náà kò ní fi wọ́n sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí mẹ́sẹ̀gì ìkíni kú oríire tí àwọn èèyàn fi ṣọwọ́ sí wa òun náà ni ẹ gbọ́ tí a mú wá fún yín yẹn. Ẹ wá jẹ́ ká ka àwọn àlàkalẹ̀ ètò tí wọ́n ti là kalẹ̀ láti fi ṣe ayẹyẹ ìwúyè àti ìgbádé ìgbọ́pọ̀ àṣẹ fún ti aláàfin tuntun tí ó máa wáyé ní ọjọ́ 5 oṣù kẹrin ọdún tí a wà yìí. Ẹ jẹ́ ká mú wá fún yín. Àti ọjọ́ 21 ìyẹn 31st oṣù kẹta òun ni ètò ti bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé. Ọjọ́ yẹn on the 31st oṣù kẹta ọdún tí a wà yìí ó ní ètò ti bẹ̀rẹ̀. Ètò máa wáyé lọ́jọ́ yẹn ó ní cultural carnival parade tó máa bẹ̀rẹ̀ láti aago 7:30 àárọ̀ ni ló ti máa wáyé. Bákan náà opening ceremony ó máa wáyé. Àwọn tó máa síde opening ceremony yẹn ni Honourable Commissioner for Culture and Tourism ìyẹn Dr. Wasiu Olatunbosun and the Coronation Local LDC Committee Chairman ìyẹn Dr. Kunle Ogunmola by 10 a.m. ìyẹn máa wáyé. Ibi tó ti máa wáyé ní Ọba Adéyẹmí Mini Stadium ìyẹn Òde Arẹ́mọ nílùú Ọ̀yọ́ ló ti máa wáyé. Bákan náà ní ọjọ́ yẹn kan náà ní on the 31st yẹn exhibitions ó máa wáyé ní ọjọ́ yẹn náà ìyẹn exhibitions ìyẹn cultural exhibitions ó máa wáyé ní ọjọ́ yẹn náà on the 31st oṣù kẹta ọdún tá a wà yìí ìyẹn ní ọjọ́ tí ètò ó bẹ̀rẹ̀ gangan. Ní ọjọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 1 oṣù kẹrin ọdún tá a wà yìí òun náà ni ayẹyẹ historic tree planting phase 1 òun ló máa wáyé ìyẹn láti gbin àwọn igi tí ó jẹ́ pé ó máa ṣe àpẹẹrẹ ọjọ́ ayẹyẹ ìgbádé aláàfin tuntun. Bákan náà ní lọ́jọ́ yẹn kan náà public lecture máa wáyé ìyẹn ìbánisọ̀rọ̀ máa wáyé ní ọjọ́ yẹn kan náà. Ìbánisọ̀rọ̀ máa wáyé ní 10:30 ní ìbánisọ̀rọ̀ máa wáyé ní ọjọ́ 1 oṣù kẹrin ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ara àlàkalẹ̀ ètò fún ayẹyẹ ìwúyè fún aláàfin tuntun. Ẹni tó máa ṣe ìbánisọ̀rọ̀ guest speaker lọ́jọ́ yẹn ni Professor Anthony Aṣíwájú àti Professor Akin Alao àti Professor Siyan Oyewẹsọ àwọn tí ó máa fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ yẹn nìyẹn. Ní ọjọ́ Wednesday ọjọ́ 2 oṣù kẹrin ọdún tá a wà yìí ó ní historic trees and planting phase 2
ìyẹn abala kejì gbíngbin àwọn igi onítàn ló máa wáyé ní ọjọ́ kejì oṣù kẹrin ọdún tá a wà yìí. Lẹ́yìn tí wọ́n bá gbin àwọn igi yẹn tán, ó ní coronation quiz competition, ìyẹn ìbéèrè tá a mọ̀ ọ́n ló máa wáyé láti fi ṣe àmì ayẹyẹ ìgbádé fún Aláàfin tuntun náà ni. Ibi tó ti máa wáyé ní ó máa wáyé ní Àtìbà University Hall tó wà ní Gẹ̀dú nílùú Ọ̀yọ́. Chairperson for the event ó ní Professor Mrs. Bọ́láńlé Awẹ́, ìyá ọmọ ìyá yẹn dáadáa, Professor Bọ́láńlé Awẹ́, àwọn ni wọ́n máa jẹ́ bí alága obìnrin ọjọ́ náà. Tó bá di ọjọ́ Thursday ní ọjọ́ kẹta oṣù kẹrin ọdún tá a wà yìí, abala gbíngbin igi onítàn ẹlẹ́ẹ̀kẹta ó máa wáyé ní ọjọ́ yẹn lọ́jọ́ yẹn kan náà. Lẹ́yìn yẹn coronation football competition final ó máa wáyé ní ọjọ́ kẹta oṣù kẹrin ọdún tá a wà yìí. Ní ọjọ́ yẹn kan náà ètò míì náà tún máa wáyé, ìyẹn commissioning of Honourable Prince Hakim's project. Ní ọjọ́ kẹta oṣù kẹrin yẹn náà wọ́n máa ṣe ṣíṣe aṣọ lójú àwọn àkànṣiṣẹ́ kan eléyìí tí Honourable Prince Hakim's Adéyẹmí eléyìí tí ó ṣe láti fi sọrí ayẹyẹ ìwúyè fún ti Aláàfin tuntun, ó máa wáyé lọ́jọ́ yẹn kan náà. Tó bá wá di ọjọ́ Friday ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún tá a wà yìí, Ọ̀yọ́ Cultural Heritage Day, ìyẹn ọjọ́ láti ṣe àfihàn àṣà àti ìṣẹ̀ṣe ìlú Ọ̀yọ́, ó máa wáyé ní ọjọ́ yẹn. Ó sì máa wáyé ní Ọba Adéyẹmí Mini Stadium tí ó wà ní Òde Arẹmọ nílùú Ọ̀yọ́ ní ọjọ́ yẹn, ìyẹn ní ọjọ́ kẹrin oṣù kẹrin. Ní dédé aago 10 ni ètò yẹn máa bẹ̀rẹ̀ ní ọjọ́ yẹn kan náà. Bákan náà ní ọjọ́ yẹn, ní ọjọ́ kẹrin oṣù kẹrin yẹn kan náà, ètò mìíràn náà tún máa wáyé, yẹn command performance of Arẹmọ Adéròmú, a stage play written by Gbèmí Fálétí. Wọ́n máa ṣe àfihàn eré orí ìtàgé eléyìí tí wọ́n pè ní Arẹmọ Adéròmú. Wọ́n máa ṣe àfihàn rẹ̀ ní ọjọ́ kẹrin oṣù kẹrin láti fi sọrí ayẹyẹ ìwúyè fún ti ọba Aláàfin tuntun. Aago 5 ìrọ̀lẹ́ dẹni ìyẹn máa wáyé, aago 5 ìrọ̀lẹ́ ló máa wáyé. Tó bá wá di ọjọ́ gbàǹkangbè gan, the midday, the D-Day, ìyẹn ní ọjọ́ 5 oṣù kẹrin ọdún tá a wà yìí. Ọjọ́ yẹn gangan ni ayẹyẹ ìgbádé ló máa wáyé fún ọba Aláàfin tuntun, ọba Abímbọ́lá Hakeem Ọwọ́adé. Kọ́ba Èdùmàrè kó jẹ́ kí bàbá pẹ́ lórí ìtẹ́, kó sì jẹ́ kí àsìkò wọn kó tù wá lára. Oríṣiríṣi àwọn ètò òní yóò wáyé ní ọjọ́ yẹn, léyìí tí ó pọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ síbí, ṣùgbọ́n ibi tó ti máa wáyé òun náà ni Saint gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ bí o. Olivet Baptist Church, ẹ má bínú, ibi tó ti máa wáyé ní Olivet Baptist High School, ibẹ̀ ló ti máa wáyé nílùú Ọ̀yọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí, mo mú wá lórí ètò yìí, mo mú wá fún yín pé àwọn ìgbìmọ̀ elétò wọ́n ti ṣe àwọn àyè kọ̀ọ̀kan, àwọn gbọ̀ngàn kọ̀ọ̀kan wọ́n ti ṣe kalẹ̀ láti jẹ́ pé kí àwọn èèyàn tí wọn ò ní láǹfààní láti wọlé sí ibi tí ayẹyẹ ìgbádé tó ti máa wáyé gangan, ayẹyẹ ìwúyè tó máa wáyé, so wọ́n ti wá pèsè àwọn àyè kọ̀ọ̀kan lẹ̀ fáwọn èèyàn láti máa rí bí ètò àti ayẹyẹ yẹn bó bá ṣe ń lọ, léyìí tí kò sì ní sí
ọkọlùmí ogúnmi ní àwọn ààyè tí wọ́n pèsè sílẹ̀ yìí léyìí tó gba ààyè dáadáa. Àwọn ààyè bíi 10 òní wọ́n ti pèsè kalẹ̀ fún àwọn èèyàn láti máa rí bí ètò ayẹyẹ yẹn bó ṣe ń lọ. Mo ti kà fún yín lórí àwọn ètò tá a ti ṣe sẹ́yìn lórí ìkànnì yìí, ẹ̀yin náà lọ wò ó torí ìjọba àsìkò. Tó bá wá di ọjọ́ Sunday tí kábíyèsí bá ti gbadé tí a ti ṣèwúyè tá a ti jẹ tá a ti mu, tó bá wá di ọjọ́ Sunday ìyẹn ní ọjọ́ 6 oṣù kẹrin ọdún tá a wà yìí, ó ní ìdúpẹ́ òun ló máa wáyé ní ilé ìjọsìn St. Michael Anglican Cathedral ní ìlú Ọ̀yọ́. Ló ti máa wáyé ìyẹn ní aago 11 ní ètò ìdúpẹ́ ló máa bẹ̀rẹ̀ nílé ìjọsìn St. Michael Anglican Cathedral ló ti máa wáyé ní ọjọ́ Sunday ọjọ́ 6 oṣù kẹrin. Tó bá wá di ọjọ́ Monday ní ọjọ́ 7 oṣù kẹrin, free eye test plus gift of glasses in commemoration of the coronation. Wọ́n máa ṣe àyẹ̀wò ojú fún àwọn tí wọ́n bá ní ìpèníjà ojú, tí ojú bá ń dà láàmú, wọ́n dẹ̀ máa fún wọn ní ìtọ́jú àti àwọn awò ojú eléyìí tí ó bá tọ́ tó bá yẹ fún ẹnì kọ̀ọ̀kan ní ọjọ́ 7 oṣù kẹrin ọdún tá a wà yìí. Tó bá wá di ọjọ́ Wednesday ọjọ́ 9 oṣù kẹrin ọdún tá a wà yìí, ìsúre àti ìdúpẹ́ fún ọba Hakeem Abímbọ́lá Ọ̀wọ́adé kẹ́ni ló máa wáyé. Eléyìí máa wáyé ní Èṣù Akẹ̀sán Shrine ní tó wà ní Akẹ̀sán nílùú Ọ̀yọ́. Ìtàn sọ bẹ́ẹ̀ ni pé wọ́n máa ṣe ìwúre àti ìdúpẹ́ fún ọba Hakeem Ọ̀wọ́adé nílànà ti ṣẹ̀ṣe. Ó sì máa wáyé ní ojúbọ Èṣù Akẹ̀sán tó wà ní Akẹ̀sán nílùú Ọ̀yọ́. Aago 10 òní ètò yẹn máa bẹ̀rẹ̀. Tó bá wá di ọjọ́ 11 ìyẹn ní ọjọ́ Friday oṣù kẹrin ọdún tá a wà yìí, ọjọ́ 11 oṣù kẹrin ọdún tá a wà yìí, òní special coronation thanksgiving ní mọ́sálásí ńlá ti ìlú Ọ̀yọ́, Ọ̀yọ́ Central Mosque. Kó bẹ̀ Èdùmàrè kó jẹ́ kí ọjọ́ náà kó jẹ́ kókó, kó sì jẹ́ kí ọjọ́ náà kó lọ ní ayọ̀ àti àlàáfíà bí a ṣe lérò. Ìyẹn gẹ́gẹ́ bí ètò ayẹyẹ tí wọ́n ti là kalẹ̀ fún ti Aláàfin tuntun fún l'Ọ̀yọ́, òun náà ni ẹ ti rí tí a ti mú wá fún yín yẹn. Kí ni èrò tiyín, kí ni ìwòye tiyín lórí eléyìí? Ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, tí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ sì má gbàgbé láti tan notification bell, kẹ́ ẹ sì subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.